gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ òyìnbó ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sọ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Kamari, má sọ̀yìnbó ń bí. Kamari, mama sọ̀yìnbó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Má Sọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín ni báyìí o, owó yín ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ dá ìbéèrè mẹ́wàá, kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá ló bá tán. Ó dáa, ẹ sọ̀rọ̀ sókè o. Ó dáa. Tẹ́ bá ṣe yẹn, tẹ́ sọ èdè Yorùbá ṣúlẹ̀ ètò yìí láì fi èdè míì kún èdè Yorùbá o. Tẹ́ sọ ṣúlẹ̀ ètò yìí, ṣùgbọ́n kẹ́ wà níbi 1,100 wálẹ̀ lẹ́yìn ètò àfihàn nílọ́po méjì owó tẹ́ bá jẹ. Ìyẹn ó dáa. Ó dáa báwọn. Ó dáa báwọn. Ṣùgbọ́n tẹ́ bá sọ èdè Gẹ̀ẹ́sì tó ṣáà ń lọ bí ọ̀pẹ rẹ̀, kẹ́ wà ní 10,000, a ní kẹ́ máa lọ pẹ̀lú 10,000. Ìyẹn náà dáa. Ìyẹn náà dáa. Ṣùgbọ́n tẹ́ bá yarí kẹ́ sọ pé ẹ ṣáà fẹ́ dáhùn gbogbo ìbéèrè yín tẹ́ sì nílẹ̀, tẹ́ bá ṣe ń dáhùn wọn tẹ́ ń gbà wọn, owó yín á tún máa lọ sókè sí. Mo fara mọ́. Ẹ fara mọ́. Kí ló kọ́ yín? Adédèjì Olúwatóbilọ́ba Tèmítọ́pẹ́. Orúkọ mẹ́ta lẹ̀ ń jẹ́ pọ̀. Iṣẹ́ ò lẹ̀ ń ṣe? Iṣẹ́ amúnidára ni mo yàn láàyò. Lẹ́yìn láàyò. Èmi ni mo ní kán wá sí orí ètò yìí nítorí mo rí ní Àkúrẹ́ nígbà tí wọ́n ìpéjọ àwọn òǹṣòwò lágbàáyé tí wọ́n ṣe ní Àkúrẹ́. Mo ṣalábàápàdé wọn bẹ́ẹ̀ tí wọ́n ń ta àwọn aṣọ òkè lọ́kan òjọ̀kan tí gbogbo ẹ̀ kún dẹ́dẹ́. Ṣé ẹ̀yin lẹ ṣe lè tẹ̀ wọ̀ yìí? Bẹ́ẹ̀ni, iṣẹ́ ọwọ́ mi. Iṣẹ́ ọwọ́ yín ni? Bẹ́ẹ̀ni. Nǹkan tẹ́ ń jẹ lẹ̀ ń tà? Bẹ́ẹ̀ni. Nǹkan tí wọ́n yàn láàyò ni wọ́n gbé jáde. Àwọn èèyàn yan fanda pẹ̀lú àwọn àrà tẹ́ dá sí aṣọ òkè lọ́lọ́kan òjọ̀kan. Lèmi náà wá ní kán wá sí orí ètò yìí lénìí kí ẹ lè rí nǹkan tí wọ́n ń ṣe tí ẹ bá fẹ́ bá wọn dòwò pọ̀ láti lè tún kí wọn lẹ́yìn láti lè lọ síwájú. Ṣùgbọ́n eléyìí tẹ́ wá ṣe yìí tẹ́ bá jẹ owó. A máa kó sínú okòwò ni. Ẹ máa kó sínú okòwò. Okòwò á wá di ńlá. Á wá di ńlá. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ẹ ṣáà gbìyànjú kẹ́ má ṣe àmúlùmálà èdè. Ọlọ́run á ràn wá lọ́wọ́. A máa fi ìkànnì Instagram yín a máa fi sí i nígbà tí a bá fẹ́ gé fọ́nrán yìí a máa fi sí i. A dẹ̀ máa dárúkọ yín náà, a máa so yín mọ́ fọ́nrán yẹn nígbà tí ó bá jáde láti lè jẹ́ kí àwọn èèyàn rí ibi nǹkan tí ẹ̀ ń ṣe àti gbogbo ẹ̀. Ṣé gbogbo nǹkan tẹ́ ń tà yìí gbogbo ẹ̀ ló wà ní orí Instagram yín? Bẹ́ẹ̀ni. Àti bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni olóòtú, gbogbo ẹ̀ ló wà lórí ẹ̀. Lórí ẹ̀. Ó dáa. Ó tọ́dún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ tẹ́ ń ṣe yìí? Ọdún 6. Ọdún 6. Kí ló sún yín débẹ̀? Níbi ọdún Kí ló ṣe yín tẹ́ ń gbọ̀n? Mo ń mi ẹsẹ̀ mi ni kí n má bàa sọ èdè Gẹ̀ẹ́sì. Ẹ ń mi ẹsẹ̀ yín? Ẹsẹ̀ mímì yẹn ni ò ní jẹ́ kẹ́ ẹ ṣe èdè Gẹ̀ẹ́sì. A máa jẹ́ kí n mọ̀ pé kí n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ó dà, mò ń gbọ́. Níbi ọdún 24. 16. Bí ọdún 16 sẹ́yìn ni mo lọ kọ́ iṣẹ́ aṣọ rírán. Ọdún 16. Ẹ má bínú. Ọmọ ọdún mélòó ni yín ní ọdún 16 sẹ́yìn? Tẹ́tí bẹ̀ sí tẹ́tí ń kọ́ aṣọ rírán. Ó dáa, mò ń gbọ́. Ìgbà tí mo parí ẹ̀. Tí mi wá, ẹ pẹ̀lẹ́, ọmọ Èkó wọ́n ń fèkó. Ìgbà tí mi wá parí ẹ̀, mo tẹ̀síwájú lọ sí ilé ẹ̀kọ́ gíga. Ìgbà tí mi ṣe tán nílé ẹ̀kọ́ gíga, mo wá bọ́ sí
kí èèyàn máa àwọn tó máa ń kun ojú tó máa ń kun ètè kun gbogbo ẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní máa ṣe yẹn láti bí ọdún 8 sẹ́yìn nígbà tí mo wá ń ṣe lọ àwọn èèyàn máa ń wá sọ́dọ̀ mi wọ́n máa ní pé ṣá máa ń ṣe aṣọ fún àwọn ìyàwó nípasẹ̀ wípé tá bá kunjú fún wọn a kò máa ránṣọ fún wọn ìgbà tó dẹ̀ jẹ́ pé aṣọ rírán ó jẹ́ nǹkan tí mo mọ̀ rán bí mi ṣe bẹ̀rẹ̀ sí ní máa ṣe aṣọ òfì nìyẹn mo dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé ọdọọdún ni mo máa ń nífẹ̀ẹ́ láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi mo wá lò láti bẹ̀ láti máa wọ aṣọ òfì so táwọn èèyàn bá. ẹyẹ sọ yẹn ẹ pẹ̀lẹ́ mi dẹ̀ ní mi fẹ́ máa mi ẹsẹ̀. mi dẹ̀ ní ọ̀dà ẹ pẹ̀lẹ́. à ń gbọ́. olóòtú ibi tí mi fẹ́ bá dé rèé báyìí. ó dáa fún ọ níbèrè. ṣé mò ń ka yín dáadáa? ẹ jẹ́ n wò. 722 kí ni 722 ní Yorùbá? kí ni 700? ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. kí ni 720? ogójì ilé. okòólé. okòólé lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin lé ní méjì. méjì ó yá. kí ni Yorùbá ń pè ní. òkùdù. òkùdù. wọ́n ní òkùdù tó bá pa ẹṣin lè pa ènìyàn. wọ́n ní òkùdù tó bá pa ẹṣin lè pa ènìyàn. ẹṣin lè pa mo ti gbóòwe yìí rí. kí wàá ní òkùdù yẹn? ẹdẹ ń ronú sí mo ti gbọ́ rí. bí mélòó ni mo lè sọ. nínú òkùdù. ìdáhùn sí ìbéèrè yìí bí mélòó ni mo lè àbá mélòó mo lè mú wá fún. ẹ dábàá tó bá ti sún olófòfò ayọ. tí ò bá ti bọ́ sí olófòfò máa yọ. iṣẹ́ fẹ́ kó filẹ̀ ni. nǹkan méjì ló wà lọ́kàn mi. àkọ́kọ́. ìbọn. ìbọn bẹ́ẹ̀ ni bí ṣakabula. èkejì. mo mọ̀ ẹ́ dẹ́ rántí ó dá mi lójú pé mo mọ̀. ara mi ń gbọ̀n. bá mi yọ. ẹ jọ̀ọ́ ẹ dúró mi rántí mímọ́. mi rántí mímọ́. ẹ ní sùúrù olófòfò mi ì tí ì dáhùn. ṣùgbọ́n ọjọ́ tí ń lọ àbí. bẹ́ẹ̀ ni. ẹ jọ̀ọ́ ṣé mo lè sọ méjì nínú ẹ̀ mo ti kànga ìbọn kànga ní òkùdù. kànga. kì í ṣe kànga ṣùgbọ́n a máa fún wọn a máa fún yín bóyá wọ́n fẹ́ fi gbẹ́ kànga ni àbí wọ́n wá gbẹ́ àgbẹ́kù tó jẹ́ wípé bóyá wọ́n ń gbẹ́ lọ kò wá kan omi wọ́n pàtì wọ́n wá lọ síbòmíì wọ́n wá nu. ó lè tí ẹṣin bá ń sá kọjá tó bá kó sínú ẹ̀ ó lè pa téèyàn náà bá ń kọjá tó bá kó sínú ẹ̀ ó lè pa nítorí nínú ẹ̀yẹn oríṣiríṣi àwọn nǹkan lọ́n ti máa kó so ìgò lè wà ń bẹ́ẹ̀ àdá lè wà ń bẹ́ẹ̀ nǹkan àfọ́kù gbogbo ẹ̀ jágajàga lè wà nú ẹ̀ nǹkan tí wọ́n ń pè lókùdù wọ́n ní òkùdù tó bá pa ẹṣin lè pa èèyàn. ẹ ṣé gan ni. ẹ mọ̀ pé àrọ̀ yín lọ́wọ́ afúnyín nìyẹn ni o abùn yín. ẹ ṣé. òǹkà. 452 kí ni 452? ẹgbẹ̀ta. ẹgbẹ̀ta ní 600 o.
irinwó ni 400. Okòólénírínwó ni 420. Òjìlénírínwó ni 440. Ọ̀tàlénírínwó ni 460. Ó dín mélòó? Ọ̀tàlénírínwó ó dín ní 8. Ó yá, parí òwe Yorùbá yìí. Ohun tí ajá rí tó fi ń gbó. Ó fẹ́ dàbí pé mi gbọ́ rí, ṣùgbọ́n mo lè dábẹ́. Ohun tí ajá rí tó fi ń gbó. Ajá ló mọ nǹkan tó rí tó fi ń gbó. Bẹ́ẹ̀ ni, ajá mọ̀ déédéé gbó o. Ajá kò gbó lẹ́yìn kú lé fada mi ogún náà mi bọ̀. Olófòfó. Kò tó èyí tí àgùntàn fi ń ṣèrànwọ́. Mi ì lè mọ̀. Ó dáa. Ohun tí ajá rí tó fi ń gbó kò tó èyí tí àgùntàn fi ń rí tó fi ń ṣèrànwọ́. Mo ti gbọ́, iye mi ti sọ. Tádìyẹ bá fapálápá iye á sọ. Bẹ́ẹ̀ ni, á rántí ọ̀rọ̀ àná. Ó yá, ẹ jẹ́ wo 737 ó yẹ kẹ́ ẹ lè mọ̀ yẹn. Ogójì. Ogójì. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Òun ni 700 o. Bẹ́ẹ̀ ni. Okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ni 720. Bẹ́ẹ̀ ni. Òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ni 740. Ó dín mélòó? Ó dín ní 3. Ó dáa. Ẹ jọ̀ọ́ bá mi kà. Ta ló fẹ́ dáhùn ìbéèrè? Màá dáhùn. Kí ni Yorùbá ń pè ní ìdàndá? Ìdàndá. Olóòtú, àwọn ìbéèrè tẹ́ fún mi yìí lágbára. Gbogbo yín lẹ ṣáà máa ń sọ pé àwọn ìbéèrè. Ẹ má tí inú mi ì tí ì dáhùn. Ṣé ẹ mọ̀? Mi ì tí ì dáhùn. Ṣé ẹ mọ̀? Ẹ sọ fún olófòfó kan dá padà. Tẹ́ bá gbà á máa dá padà. Ẹ máa dá tòkè ẹ̀ náà padà síbẹ̀. Mo ń béèrè bóyá ẹ máa dá tòkè ẹ̀ náà padà síbẹ̀. Rárá, kí ni ìdàndá? Ìdàndá. Ṣé kìí ṣe okùn? Bẹ́ẹ̀ni, bí okùn tí wọ́n fi máa ń de. Ṣé okùn ṣòkòtò? Bí okùn ṣòkòtò. Okùn ni. Okùn ṣòkòtò. Okùn ni. Bí okùn. Bẹ́ẹ̀ni, okùn. Ẹni sùúrù, okùn ni. Okùn tán fi ń sáṣọ sí. Bẹ́ẹ̀ni. Eléyìí tó máa ń wà lágbàlá yẹn. Táwa dá wọn sáṣọ. Mirage. Ṣé ẹ mọ̀ pé tẹ́ ń wọkọ̀ bọ̀gìnì yín kọjá ẹ máa wo níwájú báyìí. Á dàbí pé omi ni, ṣùgbọ́n tẹ́ bá ṣe ń súnmọ́ lẹ máa rí wípé kò jọ. Èdè Gẹ̀ẹ́sì máa jẹ́ kí n mọ ilé. Kí ni 784? Kí ni 780? Ọ̀dọ́ mi. Kí ni 700? Mo máa yọ lówó yín tẹ́ ẹ bá mọ̀. Ẹ jọ̀ọ́, owó ti lọlẹ̀. Ó sì kì í síbẹ̀ o. Kò kí o. Ó dáa. Kí ni 700? Kí ni 700? Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Kí ni 720? Okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. 740. Òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. 760. Ọ̀tàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. 780. Ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin lé mélòó? Lé mẹ́rin. Ẹ ṣeun. Kí ni? Bóyá. Àfonífojì. Báàlì àfonífojì. Tó dáa. Ẹ jẹ́ n wò. Kí n parí ẹ̀ náà sọ. Ẹ jẹ́ n wò. 781. Tẹ́ ẹ bá ti mọ̀. Ó tó kẹyọ. Bẹ́ẹ̀ ni, ó yá. Kí la pín sí? Ọlọ́run mi o. Ó tó kẹyọ. Èmi gan fọwọ́ sí. Má mi yọ. Ẹ má yọ mi máa sọ. Mi ń kà sórí. Mi ń kà. Ẹ ń kà. Mi ń kà.
Ọlọ́run mi o. A ní pé ẹ yọ. Bá mi yọ. Ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin lé kan 781. Kí wá ní ó ní parí òwe rí? Àràkún laṣọ gbági. Olórin tí mo fẹ́ràn jù kọ o. Mi wá rántí parí òwe tó sọ. Mi rántí wọ́n ṣe parí ẹ̀. Olórin wo lẹ fẹ́ràn jù? Tọ́pẹ́ Àlàbí. Lódà. Ó dàbí pé wọn ò parí ẹnu orin náà. Mò ń kọ orin náà sínú mi. Ṣùgbọ́n mi rí parí ẹ̀. Wọn ò kọ́. Àràkún laṣọ gbági. Ṣé ẹ lè bá mi yànyàn náà díẹ̀? Ṣé mọ̀ pé? Ẹ ṣé sà. Wọ́n yọ sà. Ṣé mọ̀ bí tí gbági wà? Mo mọ gbági nílùú Ìbàdàn. Nílùú Ìbàdàn. Kí ni wọ́n ń ṣe ń bẹ̀? Aṣọ ni wọ́n ń tà nínú ọjà náà. Nínú ọjà. Wọ́n á sọ pé àràkún ni aṣọ tẹ́ ẹ bá rà ní gbági. Nítorí kí ni? Nítorí pé ọjà ní ibẹ̀. Nítorí ọjà ní ibẹ̀. Ṣebí ẹ ti sọ pé ọjà ní? Nítorí pé ó gbọ́pọ̀. Àràkún laṣọ gbági. Aṣọ náà là ń wọ̀ lọ raṣọ. Tẹ́ bá dé gbági, ṣé èèyàn máa ń rí òwò lọ sí gbági? Ẹ máa wọ aṣọ lọ. Olófòófó. Ń jẹ́. Ẹ jẹ́ wo. Ṣé tó fẹ́ yóò ń kà yìí báyìí? Ẹ jẹ́ kí n wò. 721. Gbogbo nǹkan tá à ń fún yín 7. Iye mi ò sọ láti máa fi sórí. Sórí. Àwọn ẹbí Tóbi. Ó yá. Òun rè. Ó le. 700 ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Bẹ́ẹ̀ni. Okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin lé. Ó lé lọ́kan. Kí wá ni? Tí Yorùbá bá ní èèyàn fìdí fọ́ igbá yangan, ó túmọ̀ sí wípé ènìyàn dá ọ̀rọ̀ tí ò lójútùú tẹ́lẹ̀ ó wá dàrú pátápátá. Kí ni Yorùbá ń pè ní yangan? Ẹni tó bá wá yangan máa ń rí yangan. Mi ì tí sọ. Ẹni tó bá ń gbá yangan á rí yangan. Kí wá ní yangan? Igbá yangan fìdí fọ́. Bá mi yọ. Mi ì tí sọ. Mi ń ro nǹkan tẹ́ kọ síbí láti lè fi dá. Èmi náà mi ò rọ́jọ́ mú solókùn. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ìtọ́ ẹ̀ náà la ṣe wà níbi ká lè kẹ́kọ̀ọ́. Ẹ ń kọ́ náà. Igbá yangan. Ẹ mọ̀. Ẹ jẹ́ kí n ka kíní ìsọ́kàn mi. Àgbàdo. Àjọsọ. Kí lẹ jọ sọ? Àgbàdo ni yangan. Olófòófó ẹ má máa ṣe báyìí. Àgbàdo. Orí kẹfà mo owó ti tán. Owó sì kì í síbẹ̀. Ẹ fẹ́ tẹ́ káwọn èèyàn máa fi mí rẹ́rìn ilé. Àwọn ò lè fi yín rẹ́rìn o. Wọ́n máa ní kí ni mo wá sórí ètò. Rárá, báwo ni ṣe máa fi yín rẹ́rìn? Láyé gbọ́, sísì ṣe máa fi wọ́n rẹ́rìn ni. Ẹ gbọ́. Wọ́n ti ń rẹ́rìn, gbogbo wọn ti ń rẹ́rìn lọ ọ̀kan gbójú sílẹ̀ ni. Ṣé máa fi wọ́n rẹ́rìn ni? Èwo ní fẹ́ Tóbi. Olórúkọ mi tún ni yín ṣá. Ẹ tún sọ̀rọ̀ bákan. Ṣáájú ń sọ̀rọ̀ mi tí gbóhùn wọn dáadáa. Tó bá rẹ́rìn báyìí. Ló bá tán. Ó yá, ìbéèrè rẹ̀ jẹ́ o. 573. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní 500. Mo mọ̀. Ó dà. Ìtẹ́sọ̀ yẹn ní mi mọ̀. Èyí tó wá gun orí ẹ̀ mi sábà lè pé ọ̀dọ́ta
òun ni rárá o mi fẹ́ wo bí a mo lè. kí ni rárá ẹ mọ̀. mi ní mi ì mọ̀. mo ní mi ò mọ̀ mo wá fẹ́ wò bóyá mo lè gbìyànjú. ó dáa. ẹ ṣàánú mi ẹ má yọ. ẹ jọ. ẹ jẹ́ kí n wò. òun rèé. òun rèé yẹn 573 580 jẹ́ ọ̀rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta dín. ó dín ní méje. ó dín méje. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. ó yá. àwọn wo ni Yorùbá máa ń pè ní agbékúta? ṣé kìí ṣe àwọn tó máa ń ṣògùn àìkú fún yàn? mo ti súnmọ́ olófòfó ni mo súnmọ́. àwọn tó máa ń ṣògùn àìkú fún yàn. nígbà tí mo rí agbékúta àbáwọn tó máa ń gbẹ́ kòtò. bíi. téèyàn bá kú àwọn tó máa ń gbẹ́ kòtò. àwọn yẹn ni. ó kọ ẹ̀kan fún mi. ayé tótó. ẹ bá mi tún pè. agbékúta. ayé tótó ayé àká mọ́. ṣé ẹni sọ̀rọ̀ lórí ètò kò kí n sí pé bí a lè pe lé àbí ká ṣe kí olóòtú fún wa ní bí ìdáhùn méjì ká wá mú ẹyọ kan ẹ lè bẹ̀rẹ̀ lórí mi. ó dùn. ẹ bẹ̀rẹ̀ lórí mi. ó dùn bá mi yọná. ó mà ṣe o. àwọn tí wọn kì í bẹ̀rù tó gbé ikúta tó jẹ́ pé wọ́n láyà bíi àwọn tó máa ń gbé àdó olóró tí wọn kì í bẹ̀rù nǹkan kan. mo ti ẹ lè mọ̀. ẹ má ṣòpò ẹ pẹ̀lẹ́. tó ẹ mú wa bí màá kọ dá yín dúró mi tí ẹ lè rokun ẹ. ẹ pẹ̀lẹ́ ẹ jẹ́ n wò 429 kí ni 400. ọ̀dọ́rin. àádọ́rin. irinwó. bẹ́ẹ̀ ni irinwó ni 400. irinwó. kí wá ní 420. ìyẹn náà ni mi fi ń ṣìbéèrè. ṣe àwọn tẹ́ ẹ̀ sọ yẹn ni ẹ fi ń ṣìbéèrè tí ẹ ń béèrè látàárọ̀. ó lágbára o. okòólénírínwó ni 420 ó wá lé mélòó. ó dà ó lé ní mẹ́sàn-án. ó yá kí ni. okòólénírínwó. kí lẹ sọ. tí a kò bá rí owó ra ẹrú ẹ parí ẹ. tàbá rówó ra ẹrú ó yẹ ká lè rówó ra ìwọ̀fà. ó súnmọ́ olófòfó ló súnmọ́. ẹ má yọ owó mi fi lè yọ ẹ kàn bá mi dáhùn ẹ bó ṣe wà ní o. ẹ má yọ. má bá yín dáhùn ẹ tí a bá rówó ra ẹrú à á sọ ẹran ẹni lórúkọ ni. olófòfó kílẹ̀ tó yà fi ń ṣe báyìí. ṣóyè yín ṣé òwe yẹn yé yín ẹ wo bí. kò yé mi. èèyàn tí ò lówó láti ra ẹrú kó ṣáà lè dáná ara ẹ̀ dùn á sọ ẹran ẹ̀ ní orúkọ èèyàn tó máa fi máa dàbí ẹrú. bí kéèyàn máa sọ ajá ní àríyọ̀. ó dà. téèyàn bá rówó rẹ̀ rú tá a sọ pé àríyọ̀ ó yá lọ. àríyọ̀ kúrò ń bẹ̀ yẹn má jẹ́ ràn mí. tó sọ pé àríyọ̀ kí ló ṣe é mo mọ̀ pé orúkọ ẹ̀ ni mi ò sọ orúkọ tí mo sọ àríyọ̀ tí mo sọ mo ní ọ̀rẹ́ kan tó sọ ajá ní àríyọ̀ lórúkọ ajá
téèyàn bá rówó rẹ̀ rú á sọ ẹran èèyàn ní orúkọ bíi àríyọ̀. Ẹ jọ̀ọ́ ìbéèrè mélòó ló kù? Ó ka ẹyọ kan lẹ́yìn eléyìí. Ẹ ṣeun. Báwo kápá tẹrẹtì báwo lòwe yẹn ṣe yé yín sí? Ó yé mi. Báwo ló ṣe yé yín sí? Ẹ ti yànyàn náà ẹ̀ ó wá yé mi ṣùgbọ́n nígbà tẹ́ kọ́kọ́ sọ kò yé mi. Ẹ ṣàlàyé bó ṣe yé yín sí fún mi. Bó ṣe yé mi sí náà ni wípé fún nǹkan tẹ́ sọ́ǹsì náà ni kí n fi sọ àbí kí n fi nǹkan mi ṣàpèjúwe. Báwo ló ṣe yé yín sí? Ó yé mi wípé téèyàn ò bá ní agbára láti ṣe nǹkan bó ṣe yẹ ká sọ pé nǹkan báyìí bó ṣe yẹ kó wà rè èèyàn yìí lè dá bẹ́ẹ̀ lọ́nà míì láti ilé tún fi èdè kó wà ní irú nǹkan tó yẹ kó wà yẹn. Bí àpẹẹrẹ. Bí àpẹẹrẹ. Bí àpẹẹrẹ. Bí àpẹẹrẹ. Bí àpẹẹrẹ. Ká ní wípé mo fẹ́ faṣọ tó wà lára mi ṣàpẹẹrẹ. Ẹ fẹ́ fi ṣàpẹẹrẹ. Ọlọ́run ṣàánú fún mi. Ká ní wípé bí aṣọ yìí ṣe wà ó ní ohun tá a máa fi ń tẹ aṣọ obìnrin ní ìsàlẹ̀ ká wá sọ pé kò sí ṣùgbọ́n mo ìfẹ́ kí n parí aṣọ yìí mo lè wá mú kí n tẹ̀ létí bí wọ́n ṣe tẹ̀ yìí láti fi múnú ara mi dùn náà sí ni pé mo ti parí iṣẹ́ o lórí aṣọ yìí. Bẹ́ẹ̀ni ẹ jẹ́ wo. Ó yẹ kí n lè mọ òǹkà yìí. 736 tẹ́ ẹ̀ bá ti mọ̀ mo máa yọ lówó yín. Ó tó kẹyọ. Òjìlé. Ẹ̀rìndínlójìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé sà. Nàbí yọ sáré. Ọlọ́run ni o. Ṣáwọn aráalé ò ní rí nǹkan tó wà níbí? Rárá, wọn ò ní rí rárá. Ibi náà ti máa ń rí láti ibi wọn máa. Ẹ mọ̀ pé ẹ̀yin àgbàlẹ̀ máa ń sàn kankan. Báwo náà ṣe máa ń sọ? Ẹnì kan tó ń tini lójú ju lè lọ wà. Àpẹẹrẹ ẹ̀rí o. Àpẹẹrẹ ni? Yóò yẹ kí ni máa dùn bí tẹ́ wà yìí. Fún eléyìí ó yìí kù mo yí rí ìbéèrè méjì lọ́wọ́ yín. Ẹyọ kan lẹ́yìn eléyìí. Síbẹ̀síbẹ̀ eléyìí ò lè gbé mi padà lọ́lé ká tẹ̀sán pa fẹ́ fi ṣe owó o. Ọlọ́run ló ní má sàn nǹkan tó wà lọ́kàn mi. Ó yá. Ó yá. Ẹ bá mi kà olóòtú. Parí òwe yìí aṣẹrú gbádùn. Ó sì jẹ́ pé gbogbo nǹkan tẹ̀yìn fún mi ẹrú ni. Aṣẹrú gbádùn. Mi ò wá láyé ìgbà tó ń kẹ́rù ojú ti lajú tán fi bí mi. Ẹrú. Ẹ̀yin náà ṣe lọ kó àwọn ìbéèrè tó jẹ́ ẹrú fún wọn. Àwọn náà lọ kó ìbéèrè ẹrú fún yín. Olófòófó ò nífẹ̀ẹ́ mi rárá o. Rárá. Kí ló dé? Ẹ nífẹ̀ẹ́ wọn rárá o. Aṣẹrú gbádùn. Aṣẹrú gbádùn. Ọ̀gá ẹ̀ gbọ́dọ̀ jí. Ọ̀gá ẹ̀ gbọ́dọ̀ jìyà. Ó gbọ́dọ̀ jẹ́yàn tó dáa. Mi ì tí fèsì o mo kàn ń sọ ni ẹni tó lè ṣẹrú tó lè ní òun gbádùn tó lè gbádùn ẹrú yẹn. Ọ̀gá ẹ̀ dáa. Ọ̀gá ẹ̀ dáa. Aṣẹrú gbádùn. Ọ̀gá ẹ̀ dáa. Ó ti pẹ́ ńlé ni. Ó ti pẹ́ ńlé. Ó ti pẹ́ ńlé. Ẹni sùn mi ti sún sọ́tọ̀. Kí ni? Ó sàn ju aṣọmọráre lọ. Aṣẹrú gbádùn èèyàn tó jẹrú. Ọlọ́run tó ṣẹ̀dá kálukú ó ti mọ ohun tá a máa dà láàyè o. Àwọn kan ń bẹ olórí ni wọ́n máa jà. Àwọn ẹlòmíì máa jẹ́ ọmọ lẹ́yìn fún. Wọ́n ṣe jẹ́ ọmọ lẹ́yìn wọ́n tún máa gbádùn gan. Kódà wọ́n máa gbádùn jọ lórí ibòmí lọ. Mo fẹ́ kẹ́ dáhùn yẹn padà sókè ni. Ṣé ijó yín ló máa dá padà? Ìbéèrè tó gbẹ̀yìn 776 kí ni 776 ní Yorùbá? Ọ̀rìnléní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin dín
Ó dín ní mẹ́rin ẹ ṣe mẹ́rin gan ni. ó dín ní mẹ́rin. Ó dín ní mẹ́rin. Mo mọ̀. Mo tún fi máa ń pa òwe nígbà tí mo wà ń kékeré. Ẹ dúró, ẹ bá mi pa òwe. Ṣé wọ́n ní kí n parí ẹ̀ ni? Wọ́n mà ní kí n parí ẹ̀ ni. Ibi tí mo mọ̀dé náà lẹ sọ dé yìí. Ẹ dúró. Afífìlà pinrin. Ọjọ́ kan ni níyì. Ọjọ́ kan ni ọjọ́ mi ìsàn nǹkan tẹ́ fẹ́ rò pé mo sọ. Nǹkan tẹ́ fẹ́ kí n sọ mi ìsọ. Dá, mo gbọ́. Mo gbọ́dọ̀ ro mọ́tò padà sílé o. Mọ́tò, ọkọ̀. Àmì yẹn. Ẹ pẹ̀lẹ́. Ẹ jẹ́ kí n dúró. Ẹ jókòó. Ẹ jókòó. Ẹ pẹ̀lẹ́. Ó wọra fún mi. Ó wọra. Ó wọra. Ẹ pẹ̀lẹ́. Tí mi bá ṣe ìbéèrè yìí, ẹ máa yọ. Rárá. Màá yọ mọ̀nà kàì. Ó dà. Ẹni tó lè fi fìlà périn fẹ̀kàn tẹ́lẹ̀. Báyìí ẹ lè máa lọ. Ṣùgbọ́n ẹ ti mú béèrè. Ṣùgbọ́n ìbéèrè kan ló kù. Ìbéèrè kan náà kí dédé tẹ̀wá kúkú dáhùn. Ẹ má dá mi lóhùn nǹkan tí mo fẹ́ sọ. Parí òwe Yorùbá yìí, afífìlà périn. Ọjọ́ kan ní níyì mọ́. Tó bá ti di ọ̀la, wọ́n máa ní pé wọ́n máa ní ó ṣoògùn ni àbó lágbára. Ológun ni. Owó yẹn dùn mí. Ó dùn yín. Mo lè sọ èdè Gẹ̀ẹ́sì báyìí. Kì í má sọ. Rárá o. Ẹni ẹ máa ṣe lọ sókè lẹ sọ fún mi o. Rárá. Nǹkan tẹ́ sọ nìyẹn. Ìbéèrè ò sí mọ́. Ó ti tán. Mo gbìyànjú gan nìyẹn o. Ní ẹgbẹ̀rún mẹ́wàá ẹ gbìyànjú. Ẹ ṣé gan ní tẹ́ wá sórí ètò yìí. Mo fẹ́ràn àwọn nǹkan tẹ́ ń ṣe, àwọn aṣọ tí ẹ rán, ìdí tí mo fi ní kẹ́ wá nìyẹn. Ẹ ṣé gan lótú. Lágbára Ọlọ́run ajé a máa wá láṣẹ Èdùmàrè. Wọ́n ní kán fún yín ní kíní ife ìmomi yìí tẹ́ máa fi momi àti eléyìí náà kẹ́ máa fi mu tíì. Ìkọ̀wé leléyìí kẹ́ máa fi kọ nǹkan. Àti ìwé náà tún wà ńbẹ̀ tí wọ́n ní ká ní ká fún yín. Àwọn ta la fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn báyìí? Ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó dá mi sí, tó dá ẹ̀yin sí, tó dá gbogbo ara lé sí, tó dẹ́ ká rọ́jú èní. A dúpẹ́ fún àlàáfíà, a dúpẹ́ fún ìlera. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Lédùmarè tó tún jẹ́ ká ṣe tó ti tòní. Lẹ́yìn Ọlọ́run tún ni ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tí ẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ a tún ti ṣe tòní o. A tún fún wa lóore ọ̀fẹ́ láti túṣe mí. Tí ẹ bá fẹ́ kópa lórí ètò yìí àbí ẹ fẹ́ gbọ́wọ́ wa, ẹ jọ̀ọ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán. Mo ti ń sọ ẹ̀rọ náà lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹrọ tẹ fi wò wá ní sáà yìí. Kó tó di ìgbà míì, ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, ma sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, ma sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ma sẹ́yìn bo, ma ṣe sẹ́yìn bo. Kálejò máa lo èdè mi ni ó sọ. Ma sẹ́yìn bo, ma ṣe sẹ́yìn bo.